الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكيف بين البون على قلي تي بي ìjókòó wa ti tòní فقه المعاملات المالية èyí tí a fẹ́ tẹ̀síwájú níbẹ̀ ọ̀rọ̀ nípa الصكوك ìta mẹ́nubà a ti ṣàlàyé pé tí wọ́n sọ pé sukuk ẹni tó kó sínú nǹkan méjì ló kó sínú nínú kókó asanadat àti asumu sínú a ti ṣàlàyé tí ń jẹ́ asum níbi ìjókòó tí ó síwájú lọ àwa fẹ́ ṣàlàyé sanadat kó tó di pa wá sọ ìdájọ́ Islam lórí asumu àti sanadat a pè asumu a pè ní share tí mọ́ àwọn báńkì máa tẹ́yìn máa rà ní báńkì àbí ní àwọn àyè kọ̀ọ̀kan tí wọ́n máa ń ṣe àwọn owó bẹ́ẹ̀ àmọ́ sanadat ń tiẹ̀ tí jẹ́ sanadat yẹn ọmọ ìyá mi nínú èdè Lárúbáwá tí wọ́n pè ní alha'id alladhi yustanadu ilayhi òun náà ni ìgànnà tí èèyàn fara tì ní wọ́n máa pe sanadu ní òkèw àmọ́ tí a fẹ́ nínú èdè gan nínú ìfọ̀síwẹ́wẹ́ ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ oní ìmọ̀ ẹkọ́nọ́mì ní tí wọ́n máa pè ní wọ́n ní máa yu'radu lil-jumhur لغرض استثمار رؤوس أموالهم فيها مقابل فائدة نسبية مضمونة. eléyìí ní tí wọ́n pè bẹ́ẹ̀ gan ni pé nǹkan kan tí wọ́n máa fọ́nká fáwọn èèyàn pé ń bá lè ṣe bẹ́ẹ̀ kó máa bọ̀ fáwọn ọmọ ìlú tó ní pé mú owó wá kọ́ yá wa ní owó kan báyìí kí owó yìí ò jẹ́ bí kápítà fún táwọn fẹ́ ṣe àwọn ọ̀dà padà fún ọ pẹ̀lú èrè tí ó jẹ́ yìí báyìí eléyìí ni tí wọ́n mọ̀ tí wọ́n gbajúmọ̀ ní ọ̀dọ̀ wọn báyìí sí bọ́ǹdì ni pé yóò gba ìwé kan tí túmọ̀ sí pé ìwé yìí òun ni ó ń túmọ̀ sí pé èèyàn ní owó kan téèyàn yá kọ́mpìnì kan àbí èèyàn yá báǹkì tó jẹ́ pé wọ́n fún yàn ní èrè wọ́n ti kọ́ bẹ̀ pé iye báyìí ni lámarin yá wa èrè báyìí sì ni interest báyìí ni yóò gbà lórí rẹ̀ ní wọ́n ti fàsìkò sí eléyìí ní sanadat tí wàá mọ̀ sí bond eléyìí a rí i pé a sọ bẹ́ẹ̀ pé wọ́n ó ti fi èrè kan tí wọ́n garanti èrè yìí wọ́n ti fi kóòtù kọ́ sí eléyìí báyìí káàdì mú à ń bọ̀ abẹ́ insha Allah ta'ala táwọn fẹ́ wá sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin share àti bond yàní asanadat wal asum a rí i pé in tí ó jẹ mọ́ share ẹni tó bá ní share ní báńkì ní àbí kọ́mpìnì kan àbí lọ́dọ̀ àwọn èèyàn kan tí wọ́n fẹ́ dá nǹkan lẹ̀ ẹni yìí náà jẹ́ kan náà àti àjọ dá nǹkan lẹ̀ tí wọ́n bá jẹ́ dá project kan lẹ̀ pẹ̀lú ẹnìkan ní share ń bẹ̀ ó ti di ìkan náà àti àjọ dá lẹ̀ nù àmọ́ tí bond kì í ṣe bẹ́ẹ̀ ẹni ó bá ní báńkì ní o àbí kọ́mpìnì kan ní o àbí lọ́dọ̀ àwọn èèyàn kan ní o ẹ̀yàwó lásán ni ó ti lásìkò tó yẹ pé wọ́n dáwó ìpadà fún àti interest tí ọba rí ń bẹ ọ parí ẹni tó bá ní ṣíà ẹni yìí yóò máa wà pẹ̀lú àwọn tó ní yóò máa jẹ́ ẹ tó ní tí wọ́n dálẹ̀ tí wọ́n jọ nípọ̀ àwọn jọ máa wà bẹ́ẹ̀ lọ títí wọn ò lè yọkó àyàfi ìgbà wọn ò lè kó yọ parí àyàfi ìgbà tí wọ́n bá tí wọ́n gbà sọ pé kò sí nǹkan kan mọ́ pé kọ́mpìnì àti túká o tàbí wọ́n ta abala nǹkan wọn kan tí wọ́n ti tà fáwọn kan ní pẹ̀lú mímọ̀ gbogbo pátá tí wọ́n ti tà ó ti kúrò ní ti ẹjọ́ nínú wọ́n tọ́ sí pé ìtọ́jú mọ́ ṣíà òun tiẹ̀ wọ́n jọ ní nǹkan yìí ni wọ́n ó sì jọ máa ní lọ títí kò fi ní sí mọ́ àbí apá kan rẹ̀ ní díẹ̀ tí wọ́n mọ́ àmọ́ bọ́ọ̀dì ń tiẹ̀ ńkọ́ ẹni náà bá ní kò yẹ sóò ló ní ìtì ẹ̀ dálẹ̀ ó ní dìgbà tí owó tó ní tó yá wọn lónìí wọn ó sì dáwó padà fún àti interest ìtì ẹ̀ dálẹ̀ ọ̀sẹ̀ kù tẹ́ fowó dálẹ̀ ọ̀sẹ̀ kù ní o wọ́n ta ní ọkọ̀ kan tọ́yì nínú tó tún jẹ́ bí ìyàtọ̀ nínú eléyìí òun náà ní pé tí company bá tí wọ́n fi nǹkan ìdálẹ̀ tó bá tí ò sì mọ́ àbí nǹkan kan ṣẹlẹ̀ sí
tí wọ́n fẹ́ máa san owó ẹni tí wọ́n kọ́ san owó rẹ̀ ẹni tó bá ní bond wọ́n sáré sanwó rẹ̀ fún torí pé ó yá wọn ni àwọn ẹni bá ní ṣíà ọjọ́ ní ni àwọn ọjọ́ fara gba ẹni tó bá jẹ́ bíi wàhálà tí a bá rí bí ìjà fi nǹkan ìdálẹ̀ tó bá ní kí wọ́n sọ ìdájọ́ ṣíà àti bond nínú ìṣẹ̀lẹ̀ Islam ẹ̀rọ ìyá mi òun náà ni a mẹ́nu bà àwọn apá kan bẹ̀ ní ìsìn báyìí lẹ́yìn náà lọ bọ́ sínú tí ń jẹ́ kíni ń jẹ́ company gan nínú ṣẹ̀ríà tẹ́kọ̀ lè bá dá àfi sọrú àwọn company tí wọ́n ní àkọlé àti ìtọ́jú wọn ṣíà àti yọba bá lọ ẹmọ ìyá mi inú ìṣẹ̀lẹ̀ Islam asanadat tá a pè ní bond tó jẹ́ wípé èlé ní bẹ́ńbẹ́ èèwọ̀ ni kéèyàn máa dá sí i kí ló fà tó fi jẹ́ pé kéèyàn máa dá sí jẹ́ èèwọ̀ òní bẹ́ẹ̀ ni wọ́n á sọ wípé ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ni ìwé tí ó tọ́ka sí pé èèyàn yá wọn ní owó kan láti fi ṣe investment níbi nǹkan kan tó jẹ́ wípé wọ́n fún yàn ní interest lórí ẹ̀ interest àwọn fẹ́ fún ẹ yìí wọ́n ti guarantee ẹ̀ fún yàn tí èèyàn bá yáyàn lówó kan nínú ìṣẹ̀lẹ̀ Islam kò gbọdọ̀ ní èrè nú tọ́jú pé àwọn ti ń sọ pé a fi èrè kan sí fún tọ́jú pé lè tó á jẹ́ tá a guarantee ó ti parí ọ̀rọ̀ ìyá mi ó ti mú kó nínú tó jẹ mọ́ al-qardul hasan ó ti di al-qardu bi faida qardul hasan ìka ṣàlàyé lè náà torí pé ọ̀pọ̀lọpọ̀ ní máa ṣẹlẹ̀ pé a ti da gbogbo ìmọ̀ràn pé ẹ̀yàwó tẹ́kẹ̀ bá gba owó lọ́wọ́ aláṣẹ́sẹ́kù kódà kò jẹ́ pé mọ̀rọ̀ báhà ní abá fi ṣe ní o àbí lọ́nà tí mọ̀dọ̀ rábà ní o àbí àwọn ọ̀nà míì bá ní o ní táwọn pé ọ̀yàwó níbi aláṣẹ́sẹ́kù ọmọ ìṣẹ̀lẹ̀ náà báńkì náà tó jẹ́ Islamic bank o tẹ́pẹ́ yọ lọ bá ṣe mọ̀rọ̀ báhà ń bẹ̀ àbí mọ̀dọ̀ rábà tí wọ́n sọ pé ọ̀yàwó ní báńkì kèsì gbogbo tí wọ́n ti yá ní báńkì àbí ní aláṣẹ́sẹ́kù ní jẹ́ ẹ̀yàwó tó jẹ́ pé tí wọ́n yìí bá gba interest lórí rẹ̀ ó di èèwọ̀ bí bá ti ṣàlàyé bí mọ̀rọ̀báhà àti mọ̀dọ̀rábà náà bákan náà owó tó jẹ́ pé tí èèyàn bá gbà lọ́wọ́ alájẹsẹ́kù àbí lọ́wọ́ báńkì àbí lọ́wọ́ ẹnìkan tó jẹ́ pé èèyàn kò gbọdọ̀ lélẹ̀ nú òun ni tí wọ́n pè ní al-qardul hasan al-qardul hasan òun ni ẹ̀yàwó tó dáa tó jẹ́ wípé ẹ̀yàwó náà ní jẹ́ ẹ̀yàwó ni pé ẹnìkan ní bùkátà sówó kan ọlọ́ọ̀yà ntọ́ bá yá náà ni ó sì kíni ní ọ̀dà padà lówó eléyìí náà pẹ̀lú qardul hasan eléyìí ni tó jẹ́ ìwọ̀ tí èèyàn gbọdọ̀ gba èlé lórí ẹ̀ èèyàn gbọdọ̀ dámọ́jẹ̀mọ́ kó fẹ́ gba èlé lórí rẹ̀ tá a fún èèyàn ní nǹkan láì béèrè nǹkan lè tó lẹ́tọ̀ọ́ àti gbà bá ń lọ ẹgbẹ́ àti ṣàlàyé bí àwọn ẹ̀kọ́ ẹ̀tọ́ ṣáájú lọ. tọ́yì àmì èyí tó wá jẹ́ pé wọ́n pè ní ẹ̀yàwó tí èsì ṣẹ̀yàwó oní bíi murabbaha oní bíi mudoraba gbogbo tó jẹ́ kọ́jẹ́ bíi pé wọ́n lo bí àwọn ojú ọ̀nà pa àrí ìta tàbáyì nílẹ̀ tá a wá fi èrè kan kún lórí nǹkan èrè níbi tá a ti ń ṣe agreement nǹkan yìí eléyìí ò sí tó burú níbi èlé ibẹ̀ ṣe rìbá rìbá ni èrè téèyàn jẹ́ ń bẹ̀ ni irú ẹ̀ ní ti mùrọ̀báhà ẹni tó bá jẹ́ pé báńkì bá ṣe owó mùrọ̀báhà tí báńkì á fi owó èrè sí ẹ̀kún tọ́tà fún yàn a lè pè ní ẹ̀yàwó eléhùn títà rírà ni tí èrè jèrè ń bẹ̀ eléhùn sí tó burú ń bẹ̀ bí wọ́n lè mọ̀ pé ọ̀yàwó báńkì eléhùn ọ̀yàwó báńkì o wọ́n bá ṣòwò mùrọ̀báhà ni wọ́n sì jèrè ń bẹ̀ bá ń lọ bákan náà kọ́jẹ́ pé mùdọ̀rábà náà tó ní àtúndì ṣe bákan náà a lè pè ní ẹ̀yàwó wọ́n bá ṣòwò èrè ni wọ́n bá ṣòwò tó yẹ mú èrè lọ́wọ́ ni tí wọ́n sì gbọ́ èrè wọn eléyìí ni ìyàtọ̀ láàrin tó jẹ mọ́ ìyàwó tó ń pè ní al-qardul hasan àwọn yòókù tí èyí ṣe qardul hasan ìyàwó tó dáhùn ó lè ń pè ní at-tamwil tí ayọ̀ gbajúmọ̀ sí sponsoring onígbò abala tí gbogbo tá a yẹ ọ lọ sí mọ̀rọ̀bá ni ó ṣe sálàmù ni ó ṣe istisna'u ni ó ṣe mùdọ̀rábà gbogbo pátá abala tí ó wọ̀ nù pé èèyàn lówó láti fi ṣe nǹkan kan àbọ̀ fẹ́ ta nǹkan kan tó pé yóò ní bí ẹlòmíì tí ó kàn ń bẹ̀ abala ilé ìlú ọwọ́ wà lọ́wọ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n yọjú ká sọ̀rọ̀ níbi táwọn ń balẹ̀ pé tá a bá ní ká wo ìtọ́jẹmọ́rọ̀ ṣíà àti bond la fẹ́ lò sí ní ìsìn báyìí
tó bá ní pé a bá ní pé àwọn kan ní pé ẹ mú wá ká bá yín fi afẹ́ fi sí òwò kan yá wọn lówó báyìí ẹ gba interest báyìí báyìí tí a bá ti fi májẹ̀mú kan lé owó tí wọ́n gbà ní tí wọ́n débi interest tó ti wà ní májẹ̀mú ó ti di rìbá torí pé kólùkọ́rọ́dín àwọn àfáà wọ́n nífẹ̀ẹ́ ló kò lórí ọ̀rọ̀ kan wípé kólùkọ́rọ́dín jára mọ̀ fáá fáwọ́ rìbá gbogbo ẹ̀yáwó bá ti mú wípé èèyàn máa rí àǹfààní kan lára ẹni tó yá lówó rìbá ni wọ́n sì mọ́ o ó lè ṣe owó ó lè ṣe àǹfààní kan míì náà tí ì ṣe owó irú eléyìí ní sáyẹn nìsín mọ̀tọ́ lọ tí ó ní kó mú wá wọ́n sì fún ní ìwé kan tí wọ́n kọ́ bẹ̀ pé táwọn ní ó ní owó báyìí lọ́dọ̀ wa tí a sì fún ní èrè báyìí ní àsìkò báyìí kọ́mpínì wọ́n jèrè ń bẹ́ o àbí wọ́n jèrè ń bẹ́ o ẹni yóò gba owó rẹ̀ yóò gba ìrètí àwí ó fi túmọ̀ sí pé kọ́rùdùn fáyidà ni ẹ̀yàwó tó mú interest rìbá lọ́wọ́ ni tí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí eléyìí wá ní bẹ́ńbí tó jẹ mọ́rọ̀ sànàdá àti bọ́ọ̀lù téèyàn gbọ́dọ̀ fi ṣe torí pé ìtọ́jú mọ́ rìbá èèyàn gbọ́dọ̀ sá fún èèyàn gbọ́dọ̀ jẹ́ rìbá èèyàn gbọ́dọ̀ fún èèyàn ní rìbá jẹ eléyìí jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ àmọ́ tó jẹ mọ́ ti sáàmù tiẹ̀ ti ṣíà á rí pẹ́ni yìí ti ní nǹkan yìí ó ti ní nǹkan tí ó fẹ́ ẹni yìí ti mú owó tó fi ibẹ̀ yìí owó tó ń tọ̀hún tó ṣíà ẹnì kankan bí níbi nǹkan yìí ní project àfẹ́ dálé ó túmọ̀ sí pé ní náà nípe kan nínú project yìí báyìí yàní owó tí ẹjọ́ dá owó tí ẹjọ́ dá pátá àwọn náà jọ kó tó jẹ́ capital rosman náà jọ kó jọ náà dídá nǹkan ilẹ̀ wọ́n sì jọ máa bá a lọ bẹ́ẹ̀ títí kò fi ní sí nǹkan yìí mọ́ eléyìí báyìí kájọ fọwọ́ kájọ pawọ́ pọ̀ adáwọ́ jọ kí n mú kí n fẹ́ nìkan kọ́ ló máa fi ṣiṣẹ́ á rí i pé ó ti wọ́n tá a sọ wípé àlùdọ́rábà àlùdọ́rábà ni pé kẹ́nìkan ó mú apá kan nínú owó rẹ̀ fún ẹni tí yóò lọ máa fi ṣe iṣẹ́ pẹ̀lú pé wọ́n jọ máa pín èrè ní tí yóò jẹ́ bí percentage pé iye báyìí tábà jèrè o iye báyìí ló jẹ́ tiẹ̀ o bí a bá jèrè o èmi ò mú iye báyìí yóò mú iye báyìí o eléyìí ní pé mú dọ̀rábà tí ó sì pé bóyá agbélérí owó kan pé ṣé iye báyìí ló fi lẹ̀ àmọ́ fún ọ ní 5,000 ní iye báyìí ní ọdún ní oṣooṣù kò ní mú ilé lọ́wọ́ o láfi kẹsàkẹsì bí àwọn ẹ̀wọ̀n kẹta sí lọ́pọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ máa ń mú ní ẹgbẹ́ wá wọ́n bá ẹ̀mọ́ ní báyìí lóṣooṣù láwọn sọ bẹ́ẹ̀ fún tọ́ ọ̀bá ní tó bẹ́ẹ̀ nǹkan ó tún á lọ fún wọn ó tún sí pé èdè tó fẹ́ máa fún wọn níbi tí ò ṣeré bẹ́ẹ̀ ọ̀fẹ́ máa mú fún inú ojúlówó nu ọ̀fẹ́ máa mú lọ́wọ́ ara ti ẹnu ilé ìsì mùdọ̀rábà ilé ìní ń pè ní kọ́dún jàrọ̀mọ̀fà ilé ìní ìyanilówó tí máa ń fà ní wá fún ẹni tí ọyá àyàn tó pé ìwọ̀sí ni ẹ̀tọ́ ìbáyà sọ pé ẹ bá yáyàn ní nǹkan kó rọ̀ mọ́ gba interest lórí rẹ̀ eléyìí ni tí ó dìrọ̀ mọ́ àsàrẹ̀dáàtò asfọ̀ ṣíà àti bond tí a mẹ́nubà ìlú tó ti dìrọ̀ mẹ́lẹ̀ ọmọ ìyá mi á tó tẹ̀síwájú bí tọ́jú mọ́rọ̀ ṣíà ló gbọ́rọ̀ bí tẹ̀lé tààlà pẹ̀lú ká mẹ́nubà tó jẹ mọ́ àwọn àrẹ tí company kọ̀ yìí tí ẹ̀mọ́ dáadé tó pín sí ló gbọ́rọ̀ àmọ́ kó tó kan pé sọlé yìí àwọn àfáà wọ́n fẹ́ ka ọ̀rọ̀ táwọn àfáà sọ ibi tó jẹ mọ́rọ̀ ìyàwó wọ́n ní al-Hafidh ibn Abdul Barri rahimahullah ní àwọn àfáà gbani wọ́n sọ wípé ajma'a al-muslimuna naqlan 'an nabiyyin anna ishtirata az-ziyada fi as-salaf riba walau kana qabda min 'alafin aw habba kama qala ibn Mas'ud aw habba wahida al-Hafidh ibn Abdul Barri rahimahullah ó sọ wípé àwọn mùsùlùmí wọ́n panu pọ̀ lẹ́yìn tí ó gbé alátọ̀dọ̀ ànábì sálám wípé kéèyàn ṣe mọ́jẹ̀mú pé òun fún wọn gba èlé lórí ìyá ẹ̀ ní nǹkan rìbá ni o kìbá jẹ́ pé nǹkan tí ń kékeré ni kìbá sí ọwọ́ kan oúnjẹ tí pé èèyàn jẹ́gẹ̀ oúnjẹ ẹran tàbí kóró oúnjẹ kóró kan lásán ẹ̀fẹ́ pàtàkì bí àǹfààní kan fún yàn lórí pé èèyàn yá yẹn lówó wọn ní rìbá ni o kódà wọn ní bí mọ̀síwòlì sọ pé kódà kò jẹ́ àbẹyọ kan ó jẹ́ kóró kan lásán eléyìí wọn ní rìbá ni o rìbá sì ní ìwọ ni al-Muwaffaq ibn Qudama rahimahullah ta'ala wọn sọ pé kullu qardin shurita fihi an yazidahu wa huwa haramun bi ghayri khilaf
ó gbé ìyàwó tí ìbá ń yá ẹ̀ ní owó tí wọ́n á ń dámọ́jẹ̀ mú bẹ́ẹ̀ pé ọgbọ́dọ̀ fi kún ní o èèwọ̀ nílé yìí o láì sí àpá ẹnu lọ́dọ̀ àwọn afáà níbẹ̀ ó sì wà nù ìfẹnukò àwọn afáà wa nínú ìgbàjáde àwọn mọ́júmọ́ òfin pé tó wà lábẹ́ rọ́bìtì alim islami tó wà ní Mẹ́kà Mukarrama wọ́n sọ wípé la yajuzu ta'amul bisanadati ribawiyyati isdaran aw tadawulan aw bay'an lishtimaliha ala fawaid ribawiyya wọ́n ní pé kí o máa kópa níbi ìyánilówó sẹ́pẹ̀ bond pélé yìí kò bójú mu gba wípé ó mú kíní rìbá lọ́wọ́ kódà pẹ́pẹ́ yóò kópa níbi pé yóò ràn wọ́n lọ́wọ́ láti máa jọ sí àwọn sẹ́ńbí láti gbé ìwé jáde ni àbí láti jọ máa ná àbí láti máa tà á wọ́n lè yìí kò dáa torí pé ó ṣe àkósínú interest tí ó jẹ́ tí ò bójú mu pẹ́pẹ́ rìbá ní gbogbo nǹkan tí yóò padà sí ìjà sí wọ́n kí yóò jẹ́ sí gbogbo eléyìí ló jẹ́ ọ̀ràn yẹn kọ́lọ̀ bá kó ṣe àánú ẹnìkankan wa eléyìí ló fi àfà tó fi pé àfà mọ̀ tí ẹni báwọn nǹkan yóò da ló fi á lọ dá àwọn nǹkan àwọn àfà onímọ̀ tó jẹ́ onímọ̀ Islam ló fi á nímọ̀ àwọn ohun tí ó dípò àwọn nǹkan yìí tí ó lè jẹ́ pé yóò mórí ìbà lọ́wọ́ ló fi á lọ dá sùkúùkù sílẹ̀ táwọn ọgbọ́n sùkúùkù jẹ́ wọ́n rí pé sùkúùkù ti bond tí ó mú ìbà lọ́wọ́ eléyìí kò ní ìtọ́jú ọmọ yorùbá ń bẹ̀ wà lọ inshallah ta'ala lágbára ọlọ́run bí nílẹ̀ yìí hajj kò yó àtọ̀ tẹ̀síwájú ní ilé ìlú bọ́ọ̀lọ́ Allahumma salli ala Muhammad.